Àtẹ́rẹ́ ó jẹ́ ìlú tí kò fi gbogbo ìgbà rọgbọ. Ojoojúmọ́ ni abínú wáyé, èyí tí ṣe àlùjọ̀nnú agbedeméjì ayé òun. Òun ló ń dà wọ́n láàmú, wọ́n tilẹ̀ gbé Ifá janlẹ̀. Ṣùgbọ́n Ifá ò sọ ohun ẹbọ, kò sọ ohun ètùtù o. Ibẹ̀ náà láti rí Balógun, èyí tí ó jẹ́ ògbójú ológun. Àǹtárì Ọláníyàn, òun náà wà nínú eré yìí tó sì jẹ́ kábíyèsí ìlú Àtẹ́rẹ́. Ọ̀rọ̀ náà wá di bó lọ ìyá mi. Àwọn ìjòyè máa ń fi ojoojúmọ́ ni wọ́n fi ń fìlú lẹ̀. Àwọn ará ìlú náà wọn ò gbẹ́yìn, wọ́n ń fìlú lẹ̀. Abínúwáyé tilẹ̀ máa ń kéde ìgbàkúgbà tó máa wá sí ìlú Àtẹ́rẹ́. Gbogbo ìgbà tó bá sì ti wá, ẹnikẹ́ni tó bá ti bá bí èèyàn abẹ̀mí ṣe ni yóò gbé wọn lọ, yóò sì gbé wọn dè sínú ìgbèkùn. Ọ̀rọ̀ yìí wá tojú sú ni. A ò tilẹ̀ mọ ohun tó múnú bí Abínúwáyé sí àwọn ará ìlú yìí. Ṣùgbọ́n Abínúwáyé sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní wípé òun bínú wáyé ni ẹ̀bọra tó bínú wáyé. Níbẹ̀ náà la tún ti rí ọmọ Balógun tó ní àwọn ọmọ ìlú tòun wọn ò dára tó, pé ọmọ ìlú Àtẹ́rẹ́ ọmọ ọbabìnrin wọn pàápàá òun gangan ló wù òun tóun fẹ́ fi ṣaya. Bàbá rẹ̀ tó jẹ́ Balógun a sì máa sọ fún pé dé ọmọkùnrin ò tó pé kó máa dira. Ṣùgbọ́n ẹni àwífún ọba jó gbọ́, àwọn ọmọ màjèsí òde òní wọn kì í fẹ́ gbọ́rọ̀ sí òbí wọn lẹ́nu. Ọmọ Balógun mọ̀ kọ̀ jálẹ̀, ó lóun ò jà sí jẹ́, bẹ́ẹ̀ ló lóun ò sí gbẹ́rẹ́. Sẹ́ni ní ọjọ́ kan àwọn aráàlú ti fi ìlú lẹ̀ nítorí Abínúwáyé tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni ọmọ Balógun bá gbéra, ó gba ìlú Àtẹ́rẹ́ lọ. Nígbà tó débẹ̀, ẹ wò ó, ìròyìn ò tá fojúbà, òun náà lẹ́ ń wò lójú ọpọ́n yìí. Ó rí tí gbogbo ìlú dá, bẹ́ẹ̀ àmì ara ò sì fún olóògùn mọ̀jàmọ́sá la máa ń máa kíkanjú lójú ogun. Olóògùn fìjà pẹ́ẹ́ta pẹ̀lú Abínúwáyé. Abínúwáyé mà rẹ́yìn rẹ̀ ló bá nawọ́ gan mọ́ Balógun. Bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ má nà mọ́ Balógun, torí bẹ́ẹ̀ bá nà mọ́ Balógun ìdágìrì àwọ̀jà, ẹsẹ̀ gìrì àwọ̀lú. Ó di ẹsẹ̀ gìrì nílùú ìlú Àtẹ́rẹ́ àti lọ́dẹ̀dẹ̀ Abínúwáyé. Ẹ máa bá mi kálọ, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe subscribe tẹ́ like ẹ bá mi share rẹ̀ 200 challenge náà ni.